sọrí ìdúpẹ́ fọlọ́wọ́ ọba lérí pé ọlọ́run ní kẹ́mi rẹ̀ ó tún gùn tó bá ti jí láàárọ̀ báyìí òun jí báyìí lérí bẹ́ẹ̀ alhamdulilayi lè ní àyáná ba'dama amatana wa ilayhi nushur adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó sọ wá dàda ilé ní lẹ́yìn ìgbà tó ti pa wá lánàá ọ̀dọ̀ rẹ̀ náà láà padà kójọ sí ọ̀dọ̀ rẹ̀ náà gbogbo wa ń bọ̀ tẹ́lẹ̀ náà á padà kú náà ni yọ padà gbé wá dìde mo gbé títóbi fún ọlọ́run ọba mi èyí tó ń ṣe ni ó ju bẹ́ẹ̀ de lọ ó ti dúpẹ́ ní ẹ̀rẹ́ tó lé kan àwọn ilẹ̀ pósítà àwọn alẹ́lẹ́ dáadáa káàkiri bẹ́ẹ̀ de sáà náà bí ṣe rí àwọn ọ̀sán èyí ti ju bẹ́ẹ̀ de lọ ojoojúmọ́ tó wá ti dín ní wọ́n máa dúpẹ́ ẹ̀ka lọ́dún làwọn dúpẹ́ ọpẹ́ tí wọ́n ń dùn gan ọlọ́run nígbà nítorí wọn ò sí nínú ẹ̀sìn lẹ́yìn náà tọ́hárà ọ̀ṣàdùwàlá nínú táwọn bá fẹ́ kọ́ fọwọ́ rẹ̀ kọ́ mọ́ dáadáa nínú táwọn bá fẹ́ táwọn dókítà náà tó fẹ́ kó mu omi kọ́ọ̀bù méjì bọ́dọ̀ bá ní kọ́ dé mo dèdè lè tán ìbádá pọ̀ bọ́ọ̀ bá ní mọ́tà ó mọ̀ dáadé ńlẹ̀ kó mú sórí tó bá ti mú mi nígbà tó kọ́kọ́ jí mi gbogbo àwọn sísítẹ̀mù ara rẹ̀ omi yàn kọ̀ lẹ́tì gbogbo abọ́rú bẹ̀ ó rí pé bàtẹ́ fi di ọwọ́ abí àṣùbà ó lè ṣe gbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́ ni àwọn dókítà níbi ìbá ń jí mu mi bẹ́ẹ̀ àlàáfíà ọmọ tó yẹn lára èèyàn máa yá mi ọwọ́ á lọ lè irun pákó ó wọ̀ gbọ́dọ̀ fẹ́ bọ́lá ọba sọ̀rọ̀ kẹ́ni ọ̀rọ̀ máa ọba tí ń lẹ́ sẹ́mọ́ kátó wá pẹ̀lú mọ́sálásí ọ̀wá bọ́ọ̀nù èèyàn máa yá mi nínú ẹ̀sìn sáà lẹ́yìn gbàrà ọwọ́ tó dáa ọlọ́ba ní yáàbá ní ádámù èèyàn máa nábì ádámà khudhu zinatakum inda kulli masjid ẹ̀wọ̀ sọ tó dáa tẹ bá fẹ́ kírun inda kulli salah àwọn afáà ní ẹgbẹ́ ní náfìlà náà àwọn ẹni rẹ wọ́n wẹ̀ wọ́n kìyàmù lé wọn lẹ́sẹ̀ o wọ́n wẹ̀ dáadáa wọ́n fọnu wọ́n fi pàfọ́mù sára wọ́n wọṣọ bígbà tí wọ́n ń lọ òde àgbà tó fi sùn tó ti dọ̀tí títí wọn náà lọ́fẹ́ fi bọ́lá wọn bá sọ̀rọ̀ àwọn ẹni rẹ ṣe bẹ́ẹ̀ o kọ́ máa bọ̀ ọ̀rá yé sá o ọ̀nsẹ̀ náà ní o wọ́n ti yá bákà wọ́n tọ̀ ìrírí kọ́ mọ́ dáadáa aláàlọ́sọ bẹ́ẹ̀ ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà ọwọ́ agbé ọdún wọ́n ní rákà tọ́ọ̀bà kọ́kọ́ kí méjì péré ní ọkọ́kọ́ kí pẹ̀lú súrà kéékèèké ọ̀sẹ̀ jí ní ẹsẹ̀ rẹ̀ ò tí ì múlẹ̀ dáadáa ọkọ̀ sì bùkátì jẹun wọn tó fẹ́ kún ọlọ́run kọ́mọ́ ti kú lọ́dọ̀ rẹ̀ tán tó fi wá tó gbé fàájà náà àti iná fàájà ìsáájà ọ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ anábì ní sọlá tó lẹ́yìn mọ́sínà irun ooru rákà méjì lọ́mọ sálámà rákà méjì lọ́mọ sálámà tó bá rí pé àlùfáàjà ní fẹ́ yọ anábì ní kọ́ tètè ya mú wítìrì wá rákà ẹ̀yà ọ̀kan yẹn kó fi tètè parí ẹ̀ torí wọn bá ti pèrò Allahu akbar Allahu akbar ìwọ̀n àlùfáàjà ní lẹ́kejì tí wọ́n bá ti pè kò sí náfìlà mọ́ lẹ́yìn rákà àtà àlùfáàjìrì kò sí náfìlà kankan lẹ́yìn rákà àtà àlùfáàjìrì rákà méjì tá a máa ń kíka tó kí àlùfáàjìrì eléyìí sì lọ́la ní gbogbo ayé àti lọ́wọ́ mẹ́rin ọgbọ́n fún sàbà kan ní àwọn sálámà sàbà yẹn tó lọ kí lẹ́yìn òkú ànábì ní wọn tó ń ṣe ń bẹ̀ ń kọ́ ìsìn àti ní òṣìṣẹ́ náà lẹ́yìn àṣùbà oníraka àti alifájìrì ní ìfọwọ́bọ̀ ìwọ́nà ló ní olóore ní gbogbo ayé àtọ̀hún lọ. anábì náà dáa rẹ bá anábì ṣe àpúrúfù ẹ àmọ́ ìwé ní tílé lẹ́yìn àṣùbà àmọ́ sékéni èyí àwọn ọkùnrin tí bàbá wọn lérí ọ̀run tó àjẹnáfìlà obìnrin kó kí inú yàrá rẹ ọlọ́lá ju pálọ̀ ọkọ ẹ lọ kó kí n pálọ̀ ọkọ rẹ ọlọ́lá ju kó kí mọ́sálásí àdúgbò wọn lọ kó kí mọ́sálásí àdúgbò wọn ọlọ́lá ju èyí tó lè kí Mádínà lọ bóbi ní bá ṣe ń wọlé sí ní ládàá ọ̀rọ̀ ṣe kíní yìí ṣe ń pọ̀ sí àmọ́ tó bá lọ́wọ́ wọn mọ́sálásí tó ànábì ní látẹ́mú náà wọ́n ìmọ̀ aláhi masajidallah èyí ni ìran ọ̀rọ̀ yẹn lásán kò sí tààjùdí fóbìnrin mọ́sálásí lẹ́yìn tàràwí obìnrin kan ọgbọ́dọ̀ lọ́bìkan kó lóun lè ṣe tààjùdí kó wà tọkọ ló ṣe nulé bọ́bá ìjáde pé àwọn lọ tààjùdí kan àwọn lè ṣe kìyàmù lé ní bìkan ń ṣe lọ́ọ̀ni lóru ìtọ́jú ọ̀rọ̀ àyàgá tánà òkí lọ́sàn wọ́n ní òkí inú yàrá ọwọ́ lọ lè kí ìtọ́lọ̀ ọ̀rọ̀ olóòrùn ṣàrùgbó ti fẹ́yìn yóò máa lọ fi jẹjá jímọ̀ àlàmísì máa gbọ́n jímọ̀ wọ́n náà pàdé nìkan ní o tààjù dí o obìnrin lọ tààjù dí o bí ó bá yẹ náfìlà kọ́yà nínú ilé rẹ̀ ọ̀rọ̀ àyàgá wọ́n lè tó kí inú ilé ládájú ká tó wá pé náfìlà nínú táwọn máa ń ṣe lóru kẹsàtò istighfar kọ́ ọmọ abẹ́lẹ́ ọmọ ọba kọ́ ọmọ wọ́lọ́ ọba lálá foríjì
ọ̀kan náà àwọn ẹni rí ó ní tí aburú kan bá ṣẹlẹ̀ sáwọn ó ní inni la atadakkaru dhanbas 40 sana ó ní tí wàhálà kan bá bá mi nínú ayé tí bá ní pọ́blẹ́mù kan ó lóun máa rántí ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ní 40 years ago ibi kan wá jẹ pé ẹ̀ṣẹ̀ yìí lọ́wọ́ bá dé torí ẹ̀ṣẹ̀ òní lọ lásán fàdámdámà alayhi bi dhanbihi onídìí kan máa tọrọ àforíjì o ọlọ́dún wa bẹ̀rẹ̀ sáárì tọ́bàdì àsìkò sáárì hum yastaghfirun àwọn ẹni rí wọ́n mọ̀ sí astaghfirullah wa atubu ilayh 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 lomi ọmọ bọ́ lómi astaghfirullah wa atubu fèrèjì mi astaghfirullah iná rẹ̀ rẹ̀ astaghfirullah wa atubu ilayh lásìkò sáárì wọ́n bẹ̀rẹ̀ sáárì yorùbá rẹ̀ bákan náà lásìkò sáárì àsìkò sàrẹ̀ ká tó kásùbà ní débẹ̀ àsìkò yẹn lọ́gbà pọ̀ nínú àwọn dáa mọ́sí lásìkò yẹn òun ní ká máa ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad wa sallim salatu ibrahimiyya má ka salatu al-fatiha o wọn ọ̀rọ̀ èyí tó wà wọn ní kọ́ọ̀kà èyí tó wà nínú àdìsí ní kọ́ọ̀kì kọ́ọ̀kà mọ́ fi ti ànábì ilé ẹ̀kọ́ ní mú ti ṣéwù kan wọ́n sọ nù ní o ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa especially lóru jimá anabi ni akhiru salata alayhi ẹ máa ṣe àsàlátù púpọ̀ fún mi anabi laylata juma ní òru jimá ẹ máa ṣe láwọn ọ̀sán jimá gbogbo àsàlátù tó bá ṣe wọ́n mú wa bá mi Madina nínú àwọn tá a máa ṣe lóru subhanallah wa bihamdi 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 ọ̀sán máa wú ilẹ̀ ni anabi ni mi bá sọ bọ́ọ̀rùn tó bá ìpín bẹ́ẹ̀ a pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbá pọ̀jù odò lọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ a pa rẹ̀ ìbá walau kana mithla zabadil bahr a pa rẹ̀ fún ọwọ́ ń ṣe léyìn ní dojoojúmọ́ kí wọ́n kù tó gbọdọ̀ lọ́wọ́ bá ọ̀rọ̀ ní wàyí ní sídàkùnbàrú táwọn èèyàn tí wọ́n bá láwọn wọn ò sìn mí wọn ò ṣe subhanallahi fún mi falladhina inda rabbika yusabbihuna lahu bil-layli wan-nahar ọlọ́run láwọn tí wọ́n bẹ lọ́dọ̀ mi àwọn màláíkà àwọn ọ̀dákẹ́rí bí wọ́n ṣe subhanallahi lóru ni wọ́n ń ṣe lọ́sàn-án wa hum la yasamun kìí sì sún wọn. Suratul Fussilat àyá 38 nínú táwọn máa ń ṣe lóru ẹni bá mọ Al-Qur'ani ká ó dáa pọ̀ lóru tilawatul Qur'an kọ́ máa kà díẹ̀ kọ́ máa fi súnmọ́ lọ́wọ́ bá wa. nínú dáa máa ṣe lóru ní kéèyàn tọrọ orí ayé lọ́dọ̀ ọlọ́run ọba ọmọ jẹ gbèsè ṣàánú mi Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka ọlọ́run ọba jẹ́ ká láàlẹ́ rẹ̀ ó tó mi fún mi láàlẹ́ rẹ̀ lé àràmù rẹ̀ jìnnà torí àràmù ó jìyẹ láyàtọ̀ wọn wọ́n tọrọ àràmù lọ́dọ̀ ọlọ́run o aláàlẹ́ pọ̀ lọ́dọ̀ rẹ̀ o. Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka wá jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ nìkan ní ti mọ́ wá tọrọ àánú wọ́n lè mi lọ lè bá ẹrú rẹ̀ ẹni bá ń wí àdúrà tá a wí ọlọ́run sùn gbèsè rẹ̀ gbogbo ẹwà ní citadel ọwà nínú usul al-muslim kéèyàn tọrọ àlàáfíà lóru kò burú ọlọ́run ọba wọ́n tó fún anábì àyùbá lálàáfíà fíìmì náà ọlọ́run fún mi ní wàárí má bà mí wà jẹ́ má bà mí lẹ́sìn jẹ́ fún mi ní ìmánì tó nípọn àti ìfisìn wọn ọlọ́run ọba mo fẹ́ dépò yìí mo fẹ́ pass exam yìí mo fẹ́ kọ́ ọlọ́run ọba kó fi ń sún àwọn tí ó rí ọjà yìí gbà kèé sí ìwọ̀kọ̀ tọrọ ayé lóru nítorí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti lọ́wọ́ sọ̀kalẹ̀ sí sámà ayé òun máa béèrè pé ta ni wá foríjì kí n foríjì tó bá di ìgbẹ̀yìn ooru ta ni wá àánú kí n ṣe àánú ẹ̀ ta ni wóore kí n fún olóore ọlọ́run ọba wa sọ fún anábì wa Muhammad ọlọ́run ọba ni wa mina al-layli fatahajjad bihi nafilatan lak lóru kọ́ ọmọ sí náfílà kọ́ ọmọ sí tahajjud fún mi ọlọ́run asa an yab'athaka rabbuka maqaman mahmuda àjọ sípò tó ga níjọ́ al-qiyama al-maqam al-mahmud téèyàn bá ti ń ṣe kìyàmù léèlì ọlọ́run ọba ọmọ gbéyàn gan nínú ẹ̀mí yóò máa gbé ọ̀gá nínú ayé kìyàmù léèlì kìí ṣe fọkùnrin nìkan ò fún àwọn obìnrin wọn ní gbọ́ kan Nabi sallallahu alaihi wasallam Ànábì jí lóru Ànábì ní subhanallah nínú ọlọ́run ọba o títóbi ọlọ́run ọba o mada anzalallahu min al-fitan
àwọn wàhálà ayé ìbínú ọlọ́run fìtínà wàhálà àgbákò ásídẹ́ǹtì ní sọ̀kalẹ̀ látòkè yìí tọ́lọ́ wọn fẹ́ sọ láwọn kan lérí lẹ́nu anábì pariwo bẹ́ẹ̀ nínú yàrá rẹ̀ wọ́n máa òun sì lámìnà lè khaza'in àwọn oore ní ń bọ̀ àṣeyọrí àlàáfíà owó ìkẹ́ ìmọ̀ ẹ̀sìn oore ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ lẹ́nu àwọn ní bọ̀ aburú ń bọ̀ oore ń bọ̀ anábì ni máa ń yí òkìtì sawahib al-hujurat àwọn ìyàwó mi tó sùn nù léta ní ọba ń jí wọn ẹ bá ń jí wọn ẹ jí ohun mọ̀ bó ti dé ẹ jí ohun mọ̀ ẹ jí wọn ẹ jí wọn wa rubba kasiyatin fi dunya ariyatin fil akhirah ọlọ́wọ́ bá ní àyẹ̀bí sọ̀sọ́lọ́ àdébí ní àìmọye àwọn èèyàn tí wọ́n wọ sọ láyé ariyatin fil akhirah Allahu akbar òhò ni wọ́n wà ní àlìkìyàmà nítorí wọn sọ ni pé àbí sallallahu alaihi wasallam nítorí ànábì ń sọ ni pé àmẹ́yẹ lómìn tí ó rò pé òun kó jọsìn yìí lọ́dọ̀ ọlọ́run ọba pé ìjọsìn yìí ti pọ̀ bàbá dọ̀rọ̀ àlìjẹ́nà ni yóò wá dálìkìyàmà ariyatun fil akhirah kò ní sí nǹkan kan nínú fáìlì rẹ̀ mọ́ nígbà tí èyí dìde lò nínú tí ó di kí fáìlì rẹ̀ ó kún nǹkan ọmọ dìde lò ìdílé lóru lé o ó lé o ó jí ọ̀sẹ̀ alhamdulilayi tó tó wá sọ ni ọlọ́mọdé ìyàwó ya ṣe tán ọkọ̀ ń jòkó létí bẹ́ẹ̀dì báyìí ọkọ̀ máa wò sún tàṣẹ́tà ní òkè sùn díẹ̀ sí aago márùn-ún tí ìlú aago mẹ́fà ní àlùbájà ní yọ̀ọ́sì lọ́tọ̀ ó ṣẹ́tì aláàmù rẹ tọ́ba tó dún tó pa fún ẹ bí dákẹ́ mẹ́ èṣù ni ṣètọ́ ni tí wọ́n náà mọ̀ pé àwọn ẹni rẹ ọmọ ti jí àwọn ẹni rẹ ọmọ ti jí ọwọ́ abọ́sọ̀ níbi aburú ṣetán kìyàmù lẹ́yìn ń dasara fi sọ̀lẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní kìyàmù lẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ṣáájú Abu Hurairah radiyallahu ta'ala anhu Abu Hurairah dáhùn máa ń kàdé sí rẹ̀ yẹn ẹjẹ́ àmọ́ bí ṣe máa ń ṣe kìyàmù lẹ́yìn o kámákàmá máa dákọ̀ sàábà kọ́dà àwọn pẹ̀lú mí ní àpò àròlé sàábà sùn lóru àbá sálábí sùn lóru ni àbá alùsùn náà sùn lóru ni umu pẹ̀lú jẹ̀lbáàbù wọ́n sùn lóru ni kágbó ọkọ ní kókó kálọ̀ lè tají ní o kálọ̀ lè tají kálẹ̀ tají kọjọ́ tó lọ tọ́lọ́jọ́ ń lọ daqatul qalbi qa'ilatun bẹ́ẹ̀ mi wá sí ti pákán kókó pákán ẹ̀mí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n kájọ kú lọ́mọdé àti lọ́mísàn kọlọmọsà ìṣàánú ní kọkàn wa ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn Abu Hurairah ọ̀kan nínú àwọn àfáàgbà Uthman an-Nahdi ó ní tàbí yẹ́fẹ́ Abu Hurairah sab'a olóńgbà Abu Hurairah ní àlejò ọjọ́ méje fakana huwa wa mar'atuhu wa khadimu yuqsimuna al-layla thalatha ó ní Abu Hurairah àtìyàwó àtọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n kún òru sí mẹ́ta ni ẹnì kọ́kọ́ dìde látẹ̀yìn ṣáì yóò ṣe kìyàmù lélẹ̀ di agogo mẹ́ta látago mẹ́ta dagogo mẹ́rin àbọ̀ látago mẹ́rin àbọ̀ ẹnì kẹta ó gbé ó ní òun ò jí báyìí nínú ilé tòun kó wọn bẹ nìkan nú àwọn àlejò òun àbí kẹ́nìkan ó dìde bá wọn ṣe kìyàmù lé wọn wá béèrè lọ́wọ́ wọn ó ní la yatruku babana illa waqad yaruddu salama ahaduna Abu Hurairah ní inú ilé tiwa ibi à ń gbé ẹnìkan ò ní kanlẹ̀kùn lé wa lóru pé salamu alaykum anytime lóru àfi kẹ́nìkan wọn sọ pé wa alaykum salamu wa rahmatullahi wa barakatuh. السلف الصالح رحمهم الله تعالى ورضي الله تعالى عنهم أيما يا وانين سوا تالي كان قيام الليل تالي كان جماعة أبو هريرة لو أمور سلام لورو ó kọ rẹ̀ wá parẹ́ àìmọye olówó tó kọ rẹ̀ ti sẹ́kìn tó ti parẹ́ أيما يا من nínú ẹ̀sìn wa àfáà àgbà Uthman bin Affan àwọn lọ́wọ́ Uthman bin Affan ní owó ń bẹ lọ́wọ́ àfáà Uthman ibn Affan sáwọn náà tó ní bá wọn lọ́wọ́ ká máa wá ń sùn lóru nítorí pé wọ́n ti sàárà lọ́sàn nígbà tí wọ́n wọlé tí wọ́n pa àfáà Uthman bin Affan sahaba
nígbà wọn pa ìyàwó rẹ̀ ní kọ́tà ìlú òhù ẹ wọlé pa àfa ọ̀rọ̀sọ̀rọ̀ ẹ wọlé pa àfa ọlọ́rẹ̀ yìí ẹ wọlé pa àfa aláàánú yìí fa innahu la yuhyi al-layla kullaha bil-Qur'an. lóòrù àwọn òní jí báyà bí káwọn jí káwọn bá Usman bin Affan bàbá olówó yìí kọ́ máa ka al-Qur'an al-Karim yóò ṣe náà fílà fàákùlà al-Qur'an tó bá wáyé ìpínlẹ̀ yóò máa ka al-Qur'an bàbá olówó àwọn olówó ti wá níbo làwọn máa ń lọ pàtí club nígbà tí o ti tọ́lọ́wọ́ ti sàánú yóò máa wá mọ́sálásí yóò máa ní káwọn akọ́ bá wọn ṣàdúrà wọn lọ bá kẹtàn àkọ́kọ́ owó oṣù tó bá kó bọ̀ báyìí aago méjìlá ní ọ̀dà àríwọlé kìyàmù lé ní tiẹ̀ ọlọ́mọṣẹ́ sọ nílẹ̀ ní tí ń sọ fọlọ́ náà ní pé ọlọ́run gba kínní ìpadà ọlọ́mọ gbọ́ lọ́wọ́ ní ọkàn wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abdullahi ibn Umar ọ̀kan nínú àwọn sàhábà anábì ìdílé ọkàn anábì ní Abdullahi ibn Umar law kana yusalli min al-layl tọ́wájẹ́ pé wọ́n máa ń kírun lóru ni ìbáwọ̀ àlìjánà tó lágbára ju àlìjánà tó ga ju Salim ọmọ Abdullahi ibn Umar ó ní fakana Abdullahi ba'da dhalika la yanamu min al-layli illa qalila ó ní àtijọ́ tá anábì ti sọ fún bàbá àwọn òsùn lóru àfàsìkò díẹ̀. دخلت عند النساء على زوجة الإمام الأوزاعي ẹjẹ́ kó lọ́dọ̀ àwọn sàhábà ẹjẹ́ bọ́ sọ́wọ́ àwọn ẹni tí wọ́n ti tún kọjá lẹ́yìn àwọn sàhábà wọ́n àni Imam al-Awza'i Imam al-Awza'i nínú àwọn àfa gbẹ̀sì ni àwọn àfa al-Sunnah ni Imam Tawi yìí wọ́n ní arábìnrin kan ó wá bá ìyàwó rẹ̀ arábìnrin wá bá ìyàwó Imam ó wá jókòólẹ̀ nínú yàrá Imam tí ìyàwó Imam wà mẹ́ bó ṣe jókòólẹ̀ eré ìtẹ́ Imam tí wọ́n fi ń ṣe tààjùdì فرأت بللا في موضع سجود الشيخ لما جدي فرع ربنا يواني فقالت لها ثقلتك أمه يا بابا أم لبجا أجوان يا بابا أو ما تشي إريتي أرسي لوني شايتين لا تؤمن يا الأوزاعي وانسقي ó sọ fún pé ó ní aráàkì gàfọ́ǹtì àǹbáàdì ṣùgbọ́n ẹ sì fojú kéré ìtọ̀ àwọn ọmọ kéékèèké ìtọ̀ ló fi lè mọ́ òun ní dìyì ẹ̀gbọ́n tí ìyàwó sheikh wí ó ní wallahi hādhā yushbihu kulla laylatin min athari dumu'i shaykhi fi sujudihi ó ní wallahi kì í ṣètò ọmọdé níbi tí sheikh ti dìde nígbà tó yẹn náfìlà tán lóru nìyẹn omi ojú ṣẹ́ẹ̀kì Allahu akbar omi ojú ṣẹ́ẹ̀kì afábà omi ojú rẹ̀ olótùtù ìtẹ̀yìn arábìnrin yìí ní omi ojú ṣẹ́ẹ̀kì tí ó ń bọ́lẹ̀ lóru látara bẹ̀rù ọlọ́run wọn pẹ̀lú kan ní Hassan ibn Sanan wọn lọ́wọ́ máa ń yọ ìyàwó rẹ̀ lẹ̀ lóru lórí bẹ́ẹ̀dì èyí máa ń yọ ìyàwó rẹ̀ lẹ̀ lérí bẹ́ẹ̀dì gbígbà téèyàn bá yọ ọmọ kékeré lẹ̀ yọ wà yọ gọlọgọlọ yọ wà lọ lè ṣe tàájùdí nínú yàrá rẹ̀ ìyàwó rẹ̀ ti sọ fún pé àáfà àlàáfíà yín kò lè gbé tẹ́ǹṣe yìí àlàáfíà ara yín ò lè gbé èwo ni ká máa dìde lóru lẹ́mẹ̀wàá nígbà tẹ́jọ́ rẹ̀ ti pọ̀ jù kọ́lọ́ àfọ yọ gọlọgọlọ yọ wà fẹsẹ̀ lílẹ̀ yọ wà mọlọ lè bọlọ wọn bá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ wá sọ fún ọjọ́ kan pé ó ní alátànà sẹẹni sùn ni sẹwọn ní skuti dákẹ́lẹ̀ u'iddu hadhihi salawati li nawmi tawil ìrún tí ń kí jẹ́ ń kí nísìn jẹ́ ń fọrún lẹ̀ náfìlà tí ń yàn yín mọ̀ ń pa á lẹ́sẹ̀ kalẹ̀ kí n lè bá a máa ṣàǹfààní ń bẹ̀ nígbà tí n bá sun oorun àsùnmájì oorun sàárè Sufyanu Thawri inú àwọn afáwa ni qa'iman lillah a máa dìde fọlọ́wọ́ bá wa wọ́n ní níbi tí máa ń dìde tó lóru afá Sufyanu Thawri wọ́n ń ta bá kásùbà tán yóò wá kásẹ̀ lé ara ògiri yóò fẹ̀yìn lélẹ̀ yóò wá kásẹ̀ méjì lára ògiri wọ́n ní torí kí ẹ̀jẹ̀ tó ti dì sí ẹsẹ̀ rẹ̀ kó lè bá a padà sí gbogbo ayé rẹ̀
sọ̀rọ̀ pé tá a bá travel tẹ́yìn bá ti pẹ́ nínú mọ́tò lójú kan ẹ̀rí ẹsẹ̀ wọ́n wù ẹ̀jẹ̀ lọ́lọ́bẹ̀ wọ́n lẹ́sẹ̀ ṣé wọ́n wà wú yọ wọ́n akásẹ̀ lára ògiri tó bá di kán tó di pé wọ́n kírun àṣùbà kẹ́jẹ́ yìí lè bá padà síbẹ̀ kọ́lọ́ mọ́sálọ́ ní kẹ́ wọn pẹ̀lú kan ní Shiddad ibn Aws ní àwọn àfẹ́sì wọ́n ní tóun bá ti sùn díẹ̀ lẹ́yìn ṣáì báyìí àwọn ọmọ rẹ̀ wọ́n làwọn kan rí pé yọkàn máa yí lọ yọmọ yí bọ̀ bí gbàtà bá fi àgbàdo sínú omi gbóná tí wọ́n máa tààrọ̀ báyìí wọ́n wá bí ipe ìmáàmù kí ló ṣẹlẹ̀ wọ́n ní ó sọ pé òun ò lè sùn Allahumma ìwọ ọlọ́run ọba inna jahannama la tada'uni anamu fayaqumu ila musalla ìrònú jahannama òdo okùn mi ṣé ìní wọ jahannama rẹ ìrònú jahannama àti ìbẹ̀rù náà jahannama ó dá orun lójú mi ní wájú dé nígbà ló bẹ̀rẹ̀ náà fìlà nínú àwọn ẹni rí aadu sọ̀rọ̀ wọ́n pe Sulemanu bun Tarkhan ó ní ẹ̀yẹ èèyàn ẹ̀dí kìyàmù léèlì ọmọ ayé la kò lé ó ní nàlẹ́ àyìnà olójú yìí ìsá àwọ̀dìtà ha ànáwùmá tó bá jẹ́ pé oorun náà ló ní kọ́ máa sùn yóò máa sùn náà ní ẹ̀ẹ́dàt oorun náà ni yóò máa sùn wọ́n ìsá àwọ̀dìtà ha sahara tó bá ti yúùsì rẹ̀ tó bá ti lò ó fún máa dìde lóru ẹ̀ẹ́dàt yóò máa dìde lóru ní ẹni máa ń sọ̀rọ̀ yàmù lẹ́nu dáadáa bọ́ bá dàgbò mẹ́rin lásìkò tó máa ń jí ní owó rò pé màláyà kàkọ́ wá jí ọ ni owó sì wọ agbó báyìí owó sì wọ agbó mẹ́rin bọ́ bá tíráfù owó jí lásìkò ni kìyàmù lẹ́nu ní jẹ́bẹ̀ ẹ má pé kìyàmù lẹ́nu lé o ọ̀kan náà wọ́n fẹ́ sìn ó ní 20 years lòun fi bá ṣe tánjà lérí kìyàmù lẹ́nu kó tó di pé ó wà rọrùn fóun olóhùn wá fi 20 years mi òun fi ṣe kìyàmù lẹ́ẹ̀lì láì ṣe pé òun kóró wẹ̀sì ọwọ́ ajẹ́ 40 years tó òun fi ṣèjọ́ kan lẹ́yìn ìdèrò ọ̀kan náà àwọn ẹni rí wọ́n pe Ibn al-Muqaddar ó ní má bá kí á ti min ladhati dunya ó ní omi ẹ̀yẹ yẹn lè tají ó ní kò sí ìgbádùn kan lé ayé yìí illa thalath nǹkan mẹ́ta náà nígbádùn wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní kìyàmù lẹ́yìn kama dìde lárí kama dìde lóru ibẹ̀ nígbàdàn wa wọlé kọ́ ikhwan kama pàdé àwọn ẹni rẹ àwọn ọ̀rẹ́ àwọn ẹni rẹ bá ti jòkó lẹ́yìn ó níbi tí gbàdàn wa nù tẹ́lẹ̀mọ́ náà ayé létí ọlọ́ wa salatul jama'a ó ní àtẹnu jama ó ní ìgbádùn mẹ́ta tó wà ní ayé nu gbogbo yòókù kò sí gbádùn bẹ́ẹ̀ bọ́bá tẹ̀lé mọ́tò kàtàǹsì ó ní tí ìlànà ìgbà nọ́mbà sí tó ti rí ìtò fún dájú ó tó kó sínú wàhálà mi nù létẹ̀sì kan tuntun jáde ó bọ́ fẹ́ yàwó kan sí ó tó lẹ́lẹ́mú tó gbéra bóòlù owó tó ṣe mọ́sí náà ọ̀wọ̀ wàhálà ilé ayé kò sí kankan bẹ́ẹ̀ kò sí gbàdùn bọ́ jẹ́ wọn bá ti kọjá agbára ẹyẹ ọ̀ ní jẹ́ yẹ̀mọ́ ó kó sínú dààmú ni afdal waqti ni kìyàmù lè àsìkò wo ni kìyàmù lè wá dáa jù wọn lásìkò tó dáa jù wọn náà ni àfihàn ààfin min al-layl kéèyàn máa dìde lókù díẹ̀ tí wọ́n pè wọn àṣùbà anábì ni yanzilu rabbuna ila sama'i dunya anábì lọ́wọ́ bá yẹn sọ̀kalẹ̀ sí sámà ayé o kulla laylatin dojoojúmọ́ ní máa ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ o ìyìn náà yẹ kó kọ́tùrù lẹ́rẹ̀ áàkìr tó bá di ìdákẹ́ta òru fàyínáàjì ọlọ́run bá máa wá pè yọ́ máa pè látòkè sámà láti sámà alákọ̀ọ́kọ́ kúl yọ́ máa wá sọ pé ẹ̀dẹ̀ ọ̀hún ni ta ní ń pè mí kí mi ọlọ́run bọ́ dá lóhùn wa ma yas'aluni ta ní ń béèrè orí lọ́wọ́ mi ọlọ́run fáwọn tíyà kí mi ọlọ́run fún kí ni wọ́n wá láyé tó lè béèrè lóru wa ma yastaghfiruni ta ló ṣẹ̀ tó ti dáná tó fẹ́ jìyà tí wọ́n wá forí jìn tí ì sì ní jẹ́ yà fa aghfira lahu èyí fi ṣàforíjì inú àwọn nǹkan tí kìí jẹ́ orí kìyàmù lórí ṣe alákọ̀ọ́kọ́ òun ni kí ṣètánì ó dé yàn mọ́lẹ̀ ẹnìkan bẹ kò dìde lóru kò wá sásùbà anábì ní lágbájá ńkọ́ wọ́n ní kọ́dà kò dìde lóru lẹ́gbẹ̀ẹ́ kásùbà anábì ní dhalika rajulu bala shaytanu fi udhunihi àṣetáni ti tọ̀ sí létí ni àṣetáni kìí fẹ́ ká dìde lóru wọ́n lọ jara rẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ kó lè bá a dá fún ọláyà àti lọ́rùn ẹlẹ́ẹ̀kejì asáhàrù tọ̀wì kéèyàn máa ṣàìsùn púpọ̀ lérí nǹkan tí ò wúlò tó o bá ti lè ṣe ṣàìsùn lórí tí ò wúlò tó bá ti kọjá àlà àti dìde lórí òmìnira ẹlẹ́ẹ̀kẹta kéèyàn ṣẹlọ́n lọ́sàn-án
kéèyàn ṣe lọ́run lọ́sàn ẹnìkan ló lè bá àfáwọn Ibrahim ibn Adhama inú àwọn àfáà sálàfù rahimahullahu ta'ala ọlọ́lẹ̀ bá ó ní ìwọ bàbá lójoojúmọ́ ni máa fẹ́ dìde lóru èmi ráyè dìde o fásitì lè dàwà oògùn wo nílò tí fi máa dìde lóru kéèmí ló lè wà náà àwọn ẹni rẹ kí bùkátà ló lè bíyá fọkọ́ọ̀lù bàbá yìí wá sọ fún pé látàásù ìhì bí nàhárì má máa ṣe lọ́n lọ́sàn-án wọ́n wọ̀ yìí kí mú ka bẹ́ẹ̀ náà yàrá yìí fi lẹ́yìn ó lè ṣe lọ́n lọ́sàn-án kọ́ lọ́n wá jí olóru fàyín náà òkú fàkà bẹ́ẹ̀ náà yàrá yìí fi lẹ́yìn mí ni àádọ́nù sharaf kó dìde wájú ọlọ́run lóru ọlọ́run ti pọ́n ọlé parí ọlọ́run ti pọ́n ọlé parí ọlọ́run lápọ̀lé lọ́dọ̀ ọlọ́run ẹnìkan lápọ̀lé lọ́dọ̀ ọlọ́run tó ọ wàlàáwọ́sí láyà ṣàyẹ̀kù dhalika sharaf àmẹ́ni tí ń ṣẹlẹ̀ lọ́sàn-án kọ̀yìn táìtù sí àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ lọ́sàn-án ní òjò ọlọ́run jí ọlọ́run ẹni bá ti ṣàwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ lọ́sàn-án yóò nira ṣètọ́nà ṣe mọ̀ wọ́n pé èmi àti ajọ́ dára lọ́sàn-án ìwọ́n wà á dìde ń sìn ọ̀sán àbúrí ní ìwọ́n kan pa tiẹ̀ rẹ́ tòun ò sì ní parẹ́ ìyá ọmọ ní sùn díẹ̀ sí àfọwọ́ Sufyanu Thawri wọ́n ní hurimtu qiyama layli khamsata ashhuri wọ́n ní oṣù márùn làwọn ti fẹ́ dìde oṣù márùn bá kú làwọn fẹ́ dìde lóru tí ò rọrùn fáwọn bí sábàbí tánbé àdínábùtù lérí ẹ̀ṣẹ̀ kékeré kan táwọn ṣe dojoojúmọ́ táwọn bá ti fẹ́ dìde báyìí àwọn sì ní láyé dìde oṣù márùn bẹ́ẹ̀ nínú tí èdè yẹn lè dìde lóru jàmá mùsùlùmí òun náà ní kéèyàn jẹun púpọ̀ ọ̀kan nínú àwọn fẹ́ǹsì oníláta àkúlù kẹfìrà ó ní má jẹun púpọ̀ fàtẹ́sùrọ́bù kẹfìrà ó mú mi púpọ̀ tó bá ti jẹun púpọ̀ fàtànáàmù kẹfìrà ó wàá sùn púpọ̀ fàtàkàsàrù kẹfìrà ó wàá sèrèbù púpọ̀ bá a fà ṣe sọ́nù ó ní ọlọ́mọfẹ́ sọ́nù kọ̀ọ̀kan wọn bẹ̀ fàtàkàsàrù hasara èrìbù nílẹ̀ ó lóṣù púpọ̀ àwọn èèyàn mọ̀ sí nǹkan dáadáa láyé báyìí onímọ̀ pé òru ni ọlọ́run yẹn gbé fún wọn àwọn èèyàn ga nípa ọlọ́run níjọ́ kìyàmá onímọ̀ pé òru ni wọ́n ti sin ẹ̀sìn tó wọ́n fi gbé wọn dá níjọ́ kìyàmá wọ́n wà lóṣù ayé tó lóṣù o látara oúnjẹ àjẹjù nínú tí kìí jẹ́ kìyàmù lélẹ̀ ọ̀rọ̀ fún yàn òun náà ni kéèyàn má máa sùn díẹ̀ lọ́sàn àlìkàìlúlà ẹni bá ń sùn díẹ̀ lọ́sàn ìbá jẹ́ 30 minutes 20 minutes lásìkò tó lọ́ọ́ máa ní ọ̀rọ̀ fún ọ ẹ̀ ń pé iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́bá yóò fún ọ nítorí dání kó sùn ọgbọ̀n ṣẹ́jú pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba yóò rọrùn fún ọ láti dìde tí máa ń jí kọ́ rọrùn fún ẹ láti dìde kéèyàn máa wá sọ níbi ṣètọ́ọ̀nì lálẹ́ kéèyàn tó sùn àwọn àlùfáà wa wọ́n ní inú nǹkan tí máa ń jẹ́ kó tó rọrùn òun ni kó má dára rẹ láàmú lérí àwọn wàhálà ayé ó bá ti stress ara rẹ púpọ̀ kí ámúlélẹ̀ ò ní rọrùn àwọn afáàní nínú ẹ̀ òun náà ni pé kó má gbìyànjú kọ́ máa lo nǹkan tí ó jẹ́ sábàbí fún ọ ẹ̀yin ẹbí ẹ̀jí mi lóru ọ̀rẹ́ ẹ̀jí mi lóru ọmọ jí mi tó bá ti jí o abu ẹ̀jí mi tó bá ti jí o inú ṣètánù nídọ̀ àní wọ́n ti tún fọ̀rọ̀ ara wa kọ́ra wọn lọ́rùn nù o ìṣùpẹ́ kí wọ́n jí o bẹ́ẹ̀ nìkan bá ti wá di ìyá àti pé wọ́n ní ajá wọn àbágbó ago fóònù rẹ ọwọ́ àgbo sọ́nà tó jì ọ̀nà tó jì ló ṣe kí ni ó gbé sọ́nà tó jì wọ́n sùn bí ó gbé sọ́nà níbi àwọn ọmọ wọn bí ara rẹ̀ bá fẹ́ débẹ̀ ibi tọ́jẹ́ pé bọ́ bá dún òun nílé lùpa àṣetánì nígbà bá ti nàró ìgbà tó dìde tó lọ ọwọ́gbó wọ́n láwọn ẹni rí ọmọ sún ọba bẹ̀rẹ̀ náà fílà rẹ̀ rí bídíà nínú tààjùdì èyí gbajúmọ̀ láwùjọ ẹ máa bọ̀ ní last Friday of the month àti fọkùnrin àti fọbìnrin haramu ni bídíà ni ànábì ò ní gbarú ẹ̀ ọlọ́run náà ò ní gbarú ẹ̀ ànábì ò fọwọ́ sí rẹ̀ ọlọ́run sì ní gbà kálukú mọ̀ sí tààjùdì nílé ni pẹ̀lú àwọn ẹbí rẹ̀ ẹjẹ́ àkójọ mọ́sálásí kéwú lóyún kéwú lérè má bá wọn débẹ̀ o lẹ́yìn asámú tàràwì tá a máa ń kí kò sí náfìlà aláyàn papọ̀ kankan mọ́ títí Ramadan òfin dé àwọn èèyàn wa ní wọn kì í ṣáà ìtàn mọ́sálásí sábà tí wítìrí sáfù aláwọ̀ a'udhu billah wọn èèyàn sábà tí wítìrí ń jẹ̀mọ́ yàtọ̀ sínú Ramadan bídíà ni o nínú àwọn bídíà ni nísìmù Ṣàbán nísìmù Ṣàbán náfìlà nísìmù Ṣàbán náfìlà alábùjẹ náfìlà ọ̀rọ̀ ni
kò sínú ẹ̀sìn wa. Nínú àwọn náfìlà tí ó dá òun náà ni ká máa yan náfìlà àwọn bàbá wa níjọ́hun kọ́ wa mú tẹ̀sùbá lọ́wọ́ Fatiha kan kúrò Allahu mọ́kànlá lérí kúrò Allahu mẹ́wàá lérí rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn Fatiha, rákà ẹlẹ́ẹ̀kejì Fatiha ẹyọ kan àbí kúrò Allahu ogún, wọ́n bá wọn dáhùn ẹ̀wò, ẹlẹ́ẹ̀kẹta kúrò Allahu ọgbọ̀n, ẹlẹ́ẹ̀kẹrin kúrò Allahu ogójì. bọ́ọ̀ bá ti dìde ńlẹ̀ àwọn màláíkà sì dànù ọlọ́run ọ̀rọ̀ nítorí ọ̀run bá rọ ní kò ṣe. Ànábì ní sọ̀látù lẹ́ni mátíná mátíná, ìrun òru máa kíráka méjì méjì pẹ̀lú súrà tó bá rọ̀ ọ́ ní lọ́rùn kọ́lọ́ mọ́sá ìsànù wa. tábà wá sí kìyàmù lẹ́yìn alẹ́pẹ́ ní ìdúró, alẹ́pẹ́ ní rùkú, alẹ́pẹ́ ní fèrè kalẹ̀. mo kírun ní mọ́sálásí kan nígbà tí mo wà ní Mákà. mọ́sálásí yẹn kì í ṣe mọ́sálásí haramu, mọ́sálásí àdúgbò ni. mo wá yan náfìlà bí aago 3 àbọ̀ yẹn. nígbà mo wọlé mo bá bàbá kan ará Afghanistan bí nǹkan àbí ará Pakistan, Allahu alam, mo sábà pè àwọn Asia countries yẹn. ìgbà tó mi wọlé ló fẹ́rí kalẹ̀, èmi wá yan náfìlà àtẹ̀mí tán lẹ́yìn bíi ìṣẹ́jú 10-15 mo jòkó lẹ́yìn ṣe àsìkáàrù. mo wá lórí wákàtí méjì ní mọ́sálásí kan tó ti pé wọ́n pèrò àṣùbà. bàbá tó fẹ́rí kalẹ̀ nígbà mo wọlé yẹn, nígbà wọn pèrò ló sírí lẹ̀.